oògùn fún tí wọ́n bá mú nǹkan lọ́mọkùnrin àbí gbogbo nǹkan tó lè dìrọ̀ mọ́ àìlèṣe dáadáa ọmọkùnrin. ẹ bá mi gẹ́ẹ̀tì ìpẹ́ òrẹ̀, ìpẹ́ akíka, ìgbẹ́ ẹ̀yìn ìjàpá, ìkarahun ìgbín, egbò sápó, gbòǹgbò igi ọ̀pẹ, gbogbo igi àgbọn, ẹja òjìjí gbígbẹ ẹyọ kan, odidi atare kan. Ẹ máa jó gbogbo nǹkan wọ̀nyẹn papọ̀ ni. Ṣíbí kan láàárọ̀, ṣíbí kan lálẹ́, ṣíbí kan tó bá kù wákàtí kan tó fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀kọ gbígbóná. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ pẹ̀lẹ́kùnrẹ́rẹ́ àlàyé síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 20 44 23 76 80. Àkáǹtì nọ́mbà fáwọn ọmọ aláìní 20 44 23 76 80. First Bank Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pè wá, tẹ́ fẹ́ bá wa rajà àbẹ́pẹ́ fẹ́ rí wa, ẹ WhatsApp wa. A wà ní Abraham Adesanya Lekki Ajah Etiosa Lagos. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ kọ́ọ̀lù wa lórí +234 810 913 1425. Ìwọ tó o bá lè ṣe, ẹ kọ́ńtàtì wa àbí kó wa lọ fún full package wa. Wọ́n mú nǹkan ọmọkùnrin o, diabetics ń pa nǹkan ọmọkùnrin o, prostate enlargement ń pa nǹkan ọmọkùnrin, ó dẹ̀ ń gbẹ spam ọmọkùnrin lára, pile hemorrhoid dídí yíyọ ó ń àfẹ́tì kọ́ ọmọkùnrin. Wọ́n máa ń mú nǹkan ọmọkùnrin náà ní evil word àti oríṣiríṣi àwọn nǹkan míì tó máa ń fà tí nǹkan ọmọkùnrin kì í fi lè gbérí dáadáa. Ìdákọ́lẹ̀ máa ọ̀kọ̀ tí ẹ̀jẹ̀ ò bá ti lè flow níbi iṣẹ́ mọ̀ pé iṣan ni kì í ṣe gungun. Tí ẹ̀jẹ̀ ò bá ti wọbẹ̀, ìdákọ́lẹ̀ máa ọ̀kọ̀. Wọ́n tó ń nípe níjà lórí aróbòsá aróbòkú àbó tí lọ sùn sẹ́ni tí ò yẹ kó sùn sí, ó ti lọ fàyà lu ẹni tí ò yẹ kó fàyà lù. Nǹkan ọmọkùnrin ti sá wọlé, ẹ lọ ṣiṣẹ́ yìí àbí kó pè wá kó wá lọ fún full package ẹ̀. Obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ, tó ní yeast, tó ní fibroid, tó ní pelvic inflammatory disease, infertility, blockage tube, àti oríṣiríṣi àwọn kan, PCOS, àti oríṣiríṣi àwọn kan bẹ́ẹ̀ yẹn, ẹ contact àbí wọ́n jókòó sínú womb, wọ́n jókòó sínú ovary, abẹ́ni tó ní cancer, diabetics, asthma, tó ní stroke, àwọn àìsàn ńláńlá, both natural and spiritual problem, ẹ contact wa. Abẹ́ni tó jẹ́ pé ó ń forí kókó aláǹtakùn ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, ẹ contact wa bí sínú láì tààlà, right way lẹ́wà, àwọn onífìtọ̀fọ̀gbẹ́ àdẹ ní sick refugee fún yín ní evil world, láti evil world. So ètò ọ̀ntún wà tá a fi yanjú problem fáwọn èèyàn tọ́rọ̀ bá gbẹnu tán ọ̀rọ̀ ìgbà odidi àlùkùránì ó gba ìyàsẹ́ a máa hàn fún ẹ tó máa lò ó. Ayé àlùkùránì, fásitì àlùkùránì, orúkọ Ọlọ́run ọ̀ntún wà, ètò àwẹ̀ wà, ètò sàárà wà, ètò àdúrà wà, àwọn àlàl pàwùdà wà tí kìí ṣe pàwùdà abú, tí kìí ṣe pàwùdà tó ní ẹbọ lẹ́rù. Àwọn àlàl pàwùdà wà yàtọ̀ sáwọn product wa yìí. Bẹ́ẹ̀ ni tá a máa ṣe fún ẹ tó jẹ́ full package, tó jẹ́ special package tí wàá dúpẹ́ fọ́lọ́run. Ẹni tó ń ṣiṣẹ́ bí aláìṣe tó ń làlákàlà táyé ń dà láàmú, ẹ contact wa. Kò síbi tẹ́ ìwà tá a ti lè deliver fún yín. À ń lo GIG logistic láti deliver. A dẹ̀ ń lo DHL, the best logistic in the whole world, láti deliver across the globe. Even within Nigeria, à ń deliver. Àmẹ́yìn lẹ́ máa sanwó delivery. Company account lẹ́ máa fún yín tẹ́ máa sanwó sí. Kò sí ìrújú. Both our organization and our company is accredited home and abroad. Right way lẹ́wà. Wa Rabbil Kaaba. Àdé sick refugee fún yín. Tilka ududullah wa ma yuti ila wa rasulahu. Ní kọjá ẹnu àlọ́lọ́run àti tòjíṣẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni oṣó wà, àjẹ́ wà, ẹlẹ́bọlógún wà, wọ́n ń dàyàn láàmú. Innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahu. Ẹ̀mí òkùnkùn àtàwọn kọ̀mpánì ẹ̀ wọ́n wò yín tẹ̀yìn ẹ̀dẹ̀ lè rí wọn. Suratul Araf. Yatakabbatu shaytanu minal mas. Wọ́n fọwọ́ kànyàn, wọ́n ń dàyàn láàmú. Ṣùgbọ́n kò sí bó ṣe lè wù kó tó. Àwọn owó ìwà tá a fi lè yànyàn kúrò nínú ìṣòro, tá a fi lè gbàyàn kúrò lọ́wọ́ àwọn kìnìún, àwọn ẹkùn nínú ayé, láì ní ṣe kíni o, láì ní sick refugee, láì ní fìtọ̀fọ̀gbẹ́, láì ní sick refugee látọ̀dọ̀ wọn. Bismillah ta'ala, ẹ contact wa wà ní Abraham Adesanya Lekki Ajah Etiosa Lagos. Gbogbo ọmọkùnrin tó ti dààmú lórí nǹkan lọ́mọkùnrin ẹ̀ tó ti lóríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ online, contact wa kó wá lọ fún full package. Àbí wọ́n tó fẹ́ ṣàbíamọ tó ti dààmú káàkiri, wá lọ fún full package, special package. Ẹ wo àwọn product wa yìí, made in India, made in Indian, packed in South Africa. Àbáyàn polówó àwa la ṣe. You need it. Ẹ need the all in one. Ẹ wo memory booster ìsọ̀yè ilé àmúfọmọdé àti fọ́gbàlagbà tó ń gbàgbé nǹkan. All in one natural app, prevention and treatment ní cure ní ó dẹ̀ wà halal, ó wà scientific approved gbogbo. They are all powders. Wọ́n dẹ̀ wà effective. Transformer 1100 power fún weak erection, quick ejaculation, and layman power. Bẹ́ẹ̀ ni fún ọkùnrin, fún obìnrin ní fibroid, bulldozer med fibroid, ó wà effective gidi. Àbí fún blockage tube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ get caterpillar fún obìnrin tó fẹ́ finú ṣe ohun tó fẹ́ ìgbọ́mọpọ̀. Laughter period ló máa lò. Miracle leaves ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ Zemzem láfi preserve senna leaf ó lágbára ikùn èèyàn wú, ẹsẹ̀ èèyàn wú,
wọ́n fún ní nǹkan jẹ lójú oorun kò ń rí ìgbẹ́yà dáadáa both natural and spiritual ẹ̀ ń gbóòórùn ẹ̀mí òkùnkùn nínú ilé àbí nínú shop ẹ bọ́ọ̀lì ẹ fi sprinkle ẹ fi wọ́n bẹ̀ àbí kẹ́ máa fi ṣanra kẹ́ máa fi wẹ̀ wà á dúpẹ́ fọlọ́run ọba gbogbo ẹ̀yin customers wa àdúrà yẹn àgbà ẹ̀yin fans wa inú yẹn á máa dùn ayọ̀ yẹn máa kú ogun tó bá ti ṣẹ́ nínú ìgbésí ayé kò ní gbérí mọ́ gbogbo ẹ̀yin fans wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin customers wa ẹ ní rí wàhálà ẹ ní rí dààmú òkè òkè lẹ́ẹ̀ máa lọ ọlá tí tóbi ọlọ́run I appreciate yín thank you very much home and abroad a dúpẹ́ fún yín o tí ò bá sẹ́yìn kò sáwa àdúrà yín máa gbà ní òkè òkè lẹ́ẹ̀ máa lọ wàrà fáná jazakallahu kullal khairi masha Allah àdúrà yín àgbà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim assalamu alaikum.